táwọn bá ń dìtẹ̀. táwọn bá ń dìtẹ̀. ẹ̀yin máa ṣètò. ẹ̀yin máa ṣètò. ètò ni ó já ọ̀tẹ̀. ètò ni ó já ọ̀tẹ̀. ṣé wàá dá mọ̀ ní gbogbo ń tà sọ̀kalẹ̀ yìí nípa àtàn lọ́rìn yìí ẹ máa wò ó ẹni tó bá wù kó tún béèrè ń tà sọ ẹni bá fẹ́ fi kún ẹni bá ní ọ̀rọ̀ lórí ẹ̀ ìkànnú ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ni kó lọ ìkànnú àyè mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣé wàá dá mọ̀ wá ní awalan àkọ́kọ́ ibi tí yóò lọ kó máa lọ markazu ta'lim al-arabi bí Agége ṣé wàá dá mọ̀ wá sọ pé kó máa lọ markazu lásán wọ́n ní inda Muhammad Habibillahi Abdillah. Mo ń bọ̀ sọ ma pé ọdún tí ṣé Ádámọ̀ sọ̀rọ̀ yẹn bàbá mùdírù ò tí ì di mùdírù àti ìjàlífà. Ṣé Ádámọ̀ ní tí ṣé Ádámọ̀ ń sọ nú ọ̀rọ̀ yẹn ò yẹ dáadáa. Ní tí wọ́n ń sọ ní pé ẹnìkan tí ò ní kú òní mọ́kàsí táwọn yẹn bá kú ń bẹ̀ nìyẹn. Man kana Ádámù. Man kana Ádámù. Abdullahi maulahu. Haqqan fa inna Habiballahi maulahu. Haqqan fa inna Habiballahi maulahu. Mo bọ̀ kí ló yẹ tán ní ká máa lọ mọ́kàsí tí wọ́n wá dá ọ̀rọ̀ dúró bá. Ọ̀rọ̀ bàbá mùdírù náà fẹ́ sọ fún ọ ọ̀rọ̀ mọ́kàsí gan kọ́ ń bẹ̀ wọ́n.